Bola Tinubu, is that the vote he gave you? ṣé yorùbá bọ̀ wọ́n ní ẹni àná lára ń ta o. èyí ló dífá fún Àsárì Dòkùbò tí ó ti bẹ̀rẹ̀ sí ní fi ohùn síta báyìí ní orí ẹ̀rọ ayélujára káàkiri àgbáláyé. nínú àwọn ọ̀rọ̀ tí Àsárì Dòkùbò ń sọ ni pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu jẹ ojú òun o, pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu ò sì mú àdéhùn wọn ṣẹ ní orí nǹkan tí àdéhùn tí ààrẹ Bọ́lá Ahmed ṣe fún àwọn kí wọ́n tó di pé àwọn dìbò. ṣé a rántí wípé Àsárì Dòkùbò ló lọ káàkiri tó ń gbájú tó ń gbẹ̀yìn ní gbogbo Niger Delta dé gbogbo àwọn apá ilẹ̀ ìlà oòrùn orílẹ̀-èdè yìí tí ó sì ń fapá jánu káàkiri pésẹ̀ Bọ́lá Ahmed ló lè ṣe é, Bọ́lá Ahmed ló lè ṣe é, Bọ́lá Ahmed ló lè ṣe é. ṣùgbọ́n èṣù ó ti pàdídà o, ó bẹ̀rẹ̀ sí ní lé ajá. bẹ́ẹ̀ lọ̀rọ̀ Àsárì Dòkùbò ní báyìí ó ti wá bẹ̀rẹ̀ sí ní fohùn síta o pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu wọn ò ládéhùn rárá, wọn ò dẹ̀ ń ṣe ẹni tó yẹ kéèyàn tẹ̀lé. nínú fọ́nrán yìí tí Àsárì Dòkùbò ń sọ, ó tún sọ wípé kí ni Wike ṣe gan-an tẹ́nìkan ò ṣe rí tó fi wá jẹ́ wípé Bọ́lá Ahmed Tinubu kò lè dá Wike lọ́wọ́ kọ́ pé nǹkan tó ń ṣe yìí lórí ọ̀rọ̀ Rivers State pé kó dáwọ́ ẹ̀ dúró. wípé kí ni gómìnà tó wà ní Rivers State yìí ṣe fún Wike tó fi di pé ó fẹ́ máa frustrate life ẹni ẹlẹ́ni, ìyẹn Fubara tí í ṣe gómìnà Rivers State. Àsárì Dòkùbò tẹ̀síwájú ó ní kò sí nǹkan kan tí Wike ṣe tẹ́nìkan ò tí ì ṣe rí, kò dẹ̀ sí gbogbo nǹkan tí Wike ṣe o táwọn náà ò ṣe fún aṣíwájú Bọ́lá Ahmed Tinubu. bó ṣe wá jẹ́ pé wọ́n gbé Wike gẹ̀gẹ̀gẹ̀gẹ̀ bí bẹ́ẹ̀ ni pé ó jẹ́ igbákejì Olódùmarè, wípé gbogbo àwọn ìwà burúkú báyìí tí Wike ń wù kí aṣíwájú Bọ́lá Ahmed Tinubu kó dáwọ́ Wike kọ́ o, kó má ṣe ba ìpínlẹ̀ Rivers State jẹ́. tó ọ̀rọ̀ rẹ̀ ẹ̀yin èèyàn wa, kí ni èrò tiyín lórí ọ̀rọ̀ tá a ti sọ yìí? Àsárì Dòkùbò fapá jánu pé tó wọn ò fún òun ní ẹ̀tọ́ òun mọ́ bóun ṣe yẹ kó máa gbà gẹ́gẹ́ bí àdéhùn tí aṣíwájú Bọ́lá Ahmed ṣe fún òun, àti pé àwọn kan wọ́n ń gbìmọ̀ràn láti pa aṣíwájú Bọ́lá Ahmed Tinubu. àwọn kan tilẹ̀ ń gbèrò wípé bó bá tiẹ̀ ti wá ṣàìsàn wípé ẹnìkan ló máa gbégbá ìjọba, ẹnìkan sì máa ṣe igbákejì rẹ̀, wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí Bọ́lá Ahmed fojú sí lára tó ń bá a ṣiṣẹ́ lọ́wọ́lọ́wọ́ tó wà nínú Aso Rock pé ọ̀tá ni wọ́n, wọn ò kí ń ṣe ọ̀rẹ́, wípé àwọn táwọn jẹ́ ọ̀rẹ́ Bọ́lá Ahmed Tinubu àbí táwọn jẹ́ lóyálìsì ẹ̀, táwọn jẹ́ aláfọkàntì àti aláfọkàntán rẹ̀, pé Bọ́lá Ahmed Tinubu kò pe àwọn sí ìjọba o. ó bẹ̀rẹ̀ sí ní dárúkọ wọn lẹ́yọ kọ̀ọ̀kan, ó dárúkọ rẹ̀, ó dárúkọ Fani Káyọ̀dé, ó dárúkọ El-Rufai àtàwọn èèyàn kọ̀ọ̀kan wípé àwọn gangan aláfọkànsìn o, àwọn dẹ̀ sì tán láti fi gbogbo nǹkan táwọn bá ní gbé Bọ́lá Ahmed Tinubu wọlé lẹ́lẹ́kejì tó bá lè pe àwọn síjọba o. tó ọ̀rọ̀ rẹ̀ o, ẹ̀yin èèyàn wa, kí lè rò tiyín ní comment section, torí wípé oúnjẹ t'Àsárì ń jẹ wọ́n ti gbà kúrò lẹ́nu rẹ̀ nísìn, òun náà lọ̀rọ̀ ṣe pàdídà báyìí o. ẹ fi èrò tiyín sí comment section. ẹ ṣé tẹ̀ ń tẹ́tí sí wa ní gbogbo ìgbà.